kan ni èwo ló sún ọ nínú ọ̀rọ̀ torí kò tí ì yé mi èwo ń tiẹ̀ dákun èwo ni ò yọ ń bẹ̀ àǹgórí òun bírù tí ó sọ pé òun ti ń ṣẹlẹ̀ nílùú tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ nílùú èwo wá ń ti tèmi bẹ́ẹ̀ ọ̀nà olùgbà kan kọ́kẹ́ mi. kí sì dùn mí jù kò ju pé tí bá lè bá ìbínú tán tí wọ́n bá rí ilé bínú tán àti ìyàwó kìíní àti ìyàwó kejì àti bàbá àtàwọn ọmọ ni wọ́n dìde kò lóru. tó bá wá jẹ́ pé ìyẹn kan bá fẹ́ kán lé wọn ẹ̀ẹ́dẹ́ wọn bá fẹ́ lé wọn kán lé wọn tó bá ń gbọ́ tatatata aláǹtà tí wọ́n ló ti tà kò kan èmi. kán lé wọn tó sì mọ̀ pé àtọwọ́ èrò ti wá ìyẹn dájú o ìyẹn dájú ìyẹn kò lè sọ bẹ́ẹ̀ láyé. ẹyin tó yàn bá dájú ọmọ adámọ̀ ló ṣòro kí dúró mo fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ̀ kí gan ni pàtó tó wá ń tà wọ́n lára ń bẹ̀ torí ọ̀nà tó gbà ń dún ọ̀pọ̀ yé mi. kì í ṣe bí ilé ẹ̀ lẹ́bí mo wú fún lọ́kìnní àná pé wọ́n ṣe nǹkan báyìí ó ní rárá tó ń fẹ́ ṣe yìí ibo ló ṣe fún mi tó dùn mí dùn náà ni mo ti sọ ohun tí ó ti ẹ̀ dájú ni ká lè bá bínú pé wọ́n máa fọ́ aya gidi wọ́n máa lé gbogbo wọn kó nù mí. wọ́n máa fẹ́ lé wọn kán lé wọn. Ara ìyá yín máa já láìpẹ́. Dáúlà àwọn tó fẹ́ yá Dáúlà tó fẹ́ yẹ sọ fún mi gbogbo àdúgbò ló ti sá fún wa. Gbogbo àdúgbò sá fún mi. Ẹ̀fọ́kàn yín máa rẹ̀ láìpẹ́ ara ìyá yín máa yá. Mo ti sọ fún àtẹ̀lé pé kọ́ wá kiri àwọn náà tún kiri. Sọ fún àtẹ̀lé kọ́ sunkún. Wọ́n fẹ́ sunkún. Èmi sunkún. Kò sọ mi lójú mi. Kílódé tó iná sunkún mi lójú mi. Dádì mi. Dádì mi. Mo ń dán Ọlọ́run. Ibi ilẹ̀ tún wà. Kákáríbọ náà mọ̀ dá nǹkan kan. Ìpinnu tẹ̀dẹ̀ ń wò léléyìí. Ó máa mẹ́mìí ẹni kúrú ni. Ó ní kí n máa ronú. Ṣé èmi ló yẹ kí ìyàwó mi máa ṣe bó ṣe ń ṣe káàkiri òun? Tí kì í bá aṣọ pé ọpẹ́lọpẹ́ wípé àti mọ́nú ilé. Ó mọ iye adúrú èèyàn tí ò bá tó ti gé káàkiri àárín ìlú. Wá ní kí n máa ronú. Àbí? Odidi èmi. Ìyàwó mi wá ń ṣe bó ṣe ń ṣe káàkiri inú ìlú. Tí kì í bá ṣe pa àti tún ti mú wọlé ńlẹ̀ báyìí. Ó mọ iye èèyàn tí ó tún ti máa gé káàkiri. Dádì mi, ṣé torí ẹ̀rẹ̀ wa fi ń jẹ́ kí ní anybody dùn mọ́ nínú ilé báyìí? Ẹ fẹ́ ṣe gbogbo wa dá láàárẹ̀ ìtàn nínú ilé. Rárá o, inú yóò dùn. Ṣùgbọ́n ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé kò tó rìn? Ìwọ náà wò ó. Tó aráàlú ojú wo náà fi máa wò wá. Ẹ wò ó, dádì mi, jẹ́ kí n sọ nǹkan fún yín. Tó bá jẹ́ pé nítorí mọ́mì mọ iye ọ̀nà mo lè fi máa ṣe báyìí bóyá kákulẹ̀ kí mo gbọ́ tó sọ o. Rárá dádì mi kò ṣe nǹkan tí mo mí nìyẹn kì í ṣe pé mo mí ìnẹ̀ báyẹn bẹ́ẹ̀ ṣe yìí ó ń dẹ́rù everybody.
bá mi. Mo ti dáná tán látẹ̀kọ́ ìrìn kẹ́ wọlé kẹ́ wá jẹun. Bẹ́ẹ̀ mo sì ti ń ṣàkíyèsí yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ ṣe ń kárí bọnú káàkiri rè. Ó ní wọlé wá jẹun. Àní ohun ọ̀rọ̀ rẹ̀ mi ọ̀rẹ́ rẹ̀ pé nígbà tó wó ń bẹ lọ́wọ́ ẹbí ṣẹ̀kẹ̀rẹ̀ tẹrú tọmọ ní iyọ̀ ọmọ wọ́n fọmọ ẹ̀ tọrọ bẹ́ẹ̀ náà nìyàwó ẹ̀ tí ó máa lọ báyìí tí gbogbo yẹn ó máa dùn wọ́n máa ṣàdúrà kò sẹ́ni tí ì ṣe lóore tí ìnáwó rẹ̀ sí ṣàdédé ní dàbí ìdébọ̀ ọ̀rẹ́ mi àtìmọ́ bí tó yẹ gbé wá ibi tó ọ̀rẹ́ mi tẹ̀ wá sọ̀rọ̀ síbẹ̀ ó gbọ́ mi àmọ́ bẹ̀ dáadáa ó ilé ló fọ̀rọ̀ ló fún mi. Àmọ́ bàbá mi ilé yóò wà tó ń tọ́ ẹkẹ máa kárí bọnú sí ẹwọ ẹja wọlé wa lọ jẹun. Èyí tó rò ló ọmọ pọ̀ ọ̀rẹ́ kan ṣoṣo tí mo ní gbogbo ìlú wa nù tó bá ti rí mi ó rí bí ìgbín bá fà lọ́rọ̀ iná àtọ̀rẹ́ mi kára wọn tẹ̀lé ni mi ì mọ bí tọ́rẹ́ mi ibi tó sọlẹ̀ sí báyìí wá nígbà jẹ́ kò lè ṣe kọ̀ọ̀kan lágbo ara mi. Àmọ́ bàbá mi àdúrà ló kún ká fi mọ ìrànwọ́ lọ́wọ́ báyìí o. Àdúrà ni o. Ẹ wò dájú gbogbo eléyìí ti sé mi o ó ti sú mi o because mi mọ̀ nǹkan tá à ń bá káàkiri báyìí. Ó lọ ní kókó bí tá à ń lọ kò lórí kò nídìí àtẹ̀ mọ́ bí tá à ń ṣá ń lọ gan. Akọ́ṣà ń rìn kiri ni. Tí o bá dẹ̀ ti wọ̀ dájú bóyá ká padà sáàrin ìlú padà. Àǹtí mi ká padà síbi tá a ti ń bọ̀ bá wò ibi tẹ́ pé wọ́n ti lé gbogbo wa kúrò ń bẹ gbogbo wa náà máa padà ń tá bá wọ bẹ́ẹ̀. Ṣé lè gbádùn báyìí? Àbáwọn olùbá sọ̀rọ̀ tá bá fẹ́ pa ẹ́ kọ́ lọ pa ẹ̀ náà. Kí ni nǹkan tó ń pè mí sọ? Ẹ kó rí ẹ pé mi ìbá ẹ náwó èrè o. Ẹni sùúrù o. Débáyọ̀ Adébáyọ̀ sórí tó dálẹ̀ báyìí. Kí mo tún dálẹ̀? Èkó ẹ̀dá ìwọlé èkó ẹ̀dá tó dá gbogbo èyí lẹ̀ tó àbá máa wáyàwó kejì tí ó bímọ ọkùnrin kì. Ó wá fẹ́ ìyàwó tó fẹ́ láti gbòó ti fi hàn nísìnyí àbí pátákùnrin ẹ̀ náà gbogbo bẹ́ẹ̀ ti lé òkè bẹ́ẹ̀ ti lé odò náà obìnrin náà lẹ padà bì ẹbí torí pé mi bóbi ni ọfẹ́ bọ́kùnrin àbí sọ́lọ́n kí n sọmọ ni ọlọ́run kí n sakọ kí n sabo aláìní tẹ̀ lọ́rùn ọkùnrin gbogbo tó wá bí kalẹ̀ náà ni ọmọ àlè tó bí kalẹ̀ náà ni ọmọ yẹgbẹ́ tí ń pè lọ́mọ yẹ ni. Kí ló họ́ ilé lẹ́nu? Kí ló họ́ ilé lẹ́nu? Tó gbádùn ṣá kí ló họ́ lẹ́nu? Á ṣe é léṣe dànù. Ọ̀gbẹ́ni gbẹ́gbẹ́ ló bùkún ẹ̀dá kẹ́dùn. Wọ́n tó yẹ ká kúkú yín lọ́rùn ká pa ẹ́ sí níbà yìí ká kú mọ̀ pé o ti end life síbẹ̀ yẹn. Kókú máa bá tiẹ̀ lọ olójú kan bí aago ṣọ́ọ̀ṣì ó ń bàjẹ́ orí burúkú ọmọ àlè ó di ọ̀dà lérú ọmọ burúkú tí ń gbé ní àkà. Ṣé o pé nǹkan tẹ́ ń ṣe yìí o kò dáa ṣá ṣé bíbá ló yẹ ká máa ṣerú nǹkan tá à ń ṣe yìí kò dáa o mami ẹ̀yin náà dẹ̀ bá wọn sọ̀rọ̀. Kí ni kò bá mi sọ abẹ́lé ò gbádùn ni tí bá fún ẹ ní kiri náà máa kó gbàgbọ́ ẹ lọ́rùn dànù kí ló ṣe é tó bá ti wọ̀ kẹjọ lọ́ máa gbénu gbó. Níwájú mi náà lẹ ti ń dán ọgbẹ́ tẹ̀ ń dánwò níwájú mi náà ẹ tiẹ̀ wà níbẹ̀rù kankan fún yàn àbí ju gbogbo ẹ lọ ẹ ní sùúrù ni o bẹ́ẹ̀ ni ẹ ní sùúrù nítorí pé kí ni ibi tó rí bá dáni sí òun là ń gbé àti wípé ìyàwó tí mo fẹ́ nǹkan ni ó ń dá ogun aláìlẹ́ o bá a ṣe wáyé páàrí òun là á rí ọ̀rọ̀ tèmi ò sọ fún yín kò jù bá ń lọ sùúrù lẹ́ni. Ẹ wò dádì ọ̀rọ̀ sùúrù kan lélẹ̀ yín ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé ká ní sùúrù kankan kan lélẹ̀ ṣe rí i tẹ́ bá ti ní kankan mi tẹ́ máa ṣe ẹ jẹ́ ká máa lọ padà ẹ jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ gbogbo stress tó lù ẹ pastry yóò tẹ̀ ti sún mi. Wo ọkọ mi a lè padà sílùú bàbá rẹ ni kó sọ ibi tá a bá ń lọ kọ́ lọ́mọ jẹ lọ gbé àjùká náà báyìí kí gbogbo wọn kú lọ dòdò àbí kí ló dé ọ wá ronú kíákíá. Kò sí wàhálà. Ọmọ tó yẹ kẹjẹ ká pa ká kúkú yín lọ́rùn sí ọmọ ẹ̀ ń dùn láìpẹ́ kí ló hẹ́ ọmọ yẹn gbà bí kí ló ṣe ọmọ tó yẹ kẹjẹ ká ọ̀rọ̀ amú ká yín òun náà lọ́rùn pa sí ìbáyín ká dẹ̀wọ̀ pé ó ti ẹ̀ ń dùn láìpẹ́ síbẹ̀ yẹn nìyẹn. nǹkan tẹ́ ń ṣe yóò dá o.
gẹ́lẹ́ bó ti lò láwọn ṣe là. Kí la wá fẹ́ ṣe sí báyìí? Bákan náà lórí. Bẹ́ẹ̀ni. O ti á dáa báwọn. Nǹkan kan gbọ́dọ̀ sọmọ tèmi o. Bàbá Gúnmi, nǹkan kan gbọ́dọ̀ sí ọmọ mi. Tí nǹkan bá sọmọ mi. Ilé òjò. Wo ọmọ tí ó tẹ̀lé. Ọmọ mi àbọ̀mọ wa. Ọmọ òdúródó. Ṣé a máa jẹ́ ti bàbá tọmọ ká lọ mọ́ wà bẹ́ẹ̀ ni? Àbí kí ló dé tó ń bá mi da gbogbo ẹ̀ pọ̀? Ṣé o fẹ́ mọ̀ ya àwọn ọmọ yìí? Nǹkan kan gbọ́dọ̀ sọmọ mi mo sọ fún ọ. Wọ́n máa gbọ́, kò sí nǹkan kan tí ó ṣe ẹnìyàn kan náà. Nǹkan sáà mo ti sọmọ tèmi. Kò sí nǹkan tí ó ṣe ẹnìyàn kan náà. Nǹkan bá sọmọ yòókù, kọ́ mọ̀ sọmọ rẹ̀ tèmi ni. Kò sí nǹkan tí ó ṣe ẹnìyàn. Kò burú. Dádì, mọ́mí bíbá ilẹ̀ wà. Ní àròmọ yẹn ni látìgbà tá a ti jí. Ọmọ yẹn ni. Níbo ló wà? Àròmọ yẹn ni. Kẹ́ni kí wá lóde? Bí wọn bá lọ́mọ yẹn ni kí wá lóde? Wo mọ́tòrí ọmọ yẹn ni kó fúnra rẹ̀ ní wàhálà ṣe. So ti gbọ́ báyìí, ẹ wo ẹ lọ́kùn. Ẹ fi tí ì ṣe tí ì so ti yé yín. Sẹ́ńpà tí wọn ọ̀rọ̀ ọmọ yín ní kọ́mọ tèmi kọ́mọ wàhálà orí burúkú ní kẹ́ tó mọ̀ rí. Odidi ọmọ. Ọwọ́ pé lọ fẹ́ tó bá ní. Ibẹ̀ jọ sùn ní. Ẹ ti jájọ́ sùn ní àròmọ yẹn ni ẹ ti jẹ́jẹ́ ká lọ́wọ́ ọmọ yẹn ni. Olóògbé àní ara máa rí rà. Ọmọ oṣù lábẹ́ àga tí èké ti tọrọ ẹni ní ìjọba fún mi. Bẹ́ẹ̀ ti yọ́ ọmọ yẹn ní ibi títí àkùdé yìí. Ọmọ tẹ́lẹ̀. Ọmọ tí mo ti tọrọ ọmọ. Ibi tí gbé àgbé ọmọ yẹn. Wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn lẹ́nu. Ọmọ yẹn ni. 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 Ṣé bí mo ti ní kó wọ́n máa débi kíní mọ́? Ó yá filẹ̀. Ẹ jẹ́ kó gbé jẹ. Wọ́n máa débi kíní mọ́. Ọmọ yẹn ni wọ́n náà máa wá síbẹ̀ mo ti sọ fún ẹ tẹ́rì dáná bàbá kó má Ẹ wá kúkú máa síbẹ̀. bẹ̀tẹ̀ tó lè mi mọ́ wọn kò ṣì yẹn mi mọ́ wọn kò ṣì yẹn máa bẹ̀tẹ̀ ṣe ti gbọ́. Àǹtí mi. Ọmọ yẹn ni. Mo ti ní kó wọ́n máa débi kíní mọ́. Ṣé orí kíní ó léwu fún ẹ láti débẹ̀? Kí ló máa ṣẹlẹ̀ sí ẹ tí yẹn bá jẹ́? O gbọ́dọ̀ kàn án lẹ́nu, ó léwu fún ẹ̀mí èèyàn ni, o ti gbọ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dídí máa bọ̀. Ó ti tó. Ó ti tó. Tó bá gbé sẹ́nu. Tó bá gbé ẹnu, wọ́n bá yí ẹ̀jẹ̀ fún mi. Ọmọ ìsìlá dáadé olórí bú ọba àbí ìpàbẹ́ ọmọ. Ọmọ tẹ̀bí etí ìjà ìwọ̀n fẹ́ jẹun. Ẹnu orí burúkú òfòwò lọ́ọ́ sí. Ẹnu ìyàwó lọ́ọ́ sí. Ọmọ àgbẹ̀ríkà ni àwọn ọmọ rẹ̀. Gbádùn rárá. Ọmọ tẹ̀bí etí ìjà ìwọ̀n fẹ́ jẹun. Dáhùn nígbà kí ló mú ṣe lónìí. Aṣọ tí mo ní ọ̀pọ̀ òtítọ́. Ó ti fọṣọ. Abọ́ǹkọ̀ òtí wá kù. Gbogbo ilẹ̀ nílé ti gbà. Àti kí tó wá ní. Àti kí tó lè bá ọba ti pọ̀ nǹkan. Ẹni òtí wo lọ fẹ́ fi jẹun? Kí ni? Lóde. Pọ́ìsì ti wà ń bẹ̀. Pọ́ìsì. Gbádùn ọ̀pọ̀lá. Pọ́ìsì bò. Ó lè dàrú. Pọ́ìsì wà bí kiri. Pọ́ìsì wà bẹ̀ Ibi wọ́n oúnjẹ fẹ́. yẹn. Ọgbẹ́ni wèrè sọ. Pọ́ìsì wà bẹ̀ lọ fẹ́ bu ẹni. Ojú ẹ̀ rẹ̀. Gbádùn òsì náà. Ọmọ burúkú ni ọmọ burúkú. Lórí burúkú ọ̀rọ̀ ọ̀tá. Àbúrò àjẹ́ bó erí. Àbí ìpàbí ọmọ ìyá rẹ̀ lọ́jọ́. Ọmọ ẹ̀bẹ̀ rẹ̀ máa yọ mọ́. Mọ̀ jẹ́ kò lè yó ọmọ dáadáa. Kò lè yó ọmọ gidi. Ọmọ dáadáa. Abẹ́rẹ́ nìkan mọ̀. Kí ó sì. Mọ́mí, ṣé iná rẹ̀ fún mi? Èmi ni mo ṣe yìí. Ṣé kò dùn mí? Kí ló dé? Ẹ wá tó sì. Yé! Ẹ gbà mí. Tẹ̀sí bá mi o. Kí ló dé? Yé! Ẹ gbà mí o. Ó sì. Yé! Àmọ́ jà ní. Ẹlẹ́bọ̀ọ́
ni má yá ni kí ló fi mọ oúnjẹ fọmọ mi kí ló gbé yé kí ló dọ̀ síbẹ̀. ìpàdé àti ìsọ̀fẹ́ ló wá jẹ́ pé yó mo sọ pé kí lọ́jọ́ kan tó yẹ kó yá jábí ti pẹ́ jù. ọkọ̀ wọ́n ara mi ṣe ra mi. àparí inú ọmọ aráyé ni òjò ọmọ aráyé ó lè gbáyé. ìyá wọn rè kíní ọwọ́ jù báyìí náà lọ. yìí ti ń perin ti ń pẹ́ fún un ti ń pẹ́ lírí. ó ń pọ̀ náà rèé òun rèé oògùn abẹ́nú gbọ̀ngbọ̀n ni. ṣé rí bẹ́ẹ̀ ṣé ń wo yìí ẹ mọ̀ lọ́wọ́ pó kéré torí pé kékeré la tá kéré tí fi sọ kojú. òun rèé ẹ gbà lọ́nà. ǹjẹ́ ìbá wa ṣe tó kó ṣe jẹ́ èyí àkànmú tó ní ẹ mọ̀ wá ẹni ibi ni tí ìbá wa ṣe ní ibi àwa máa wò ní kókó nǹkan ọmọ bá ní gbélé tó máa gbá ní ìlú ọkọ̀ ó fẹ́ gbàgbé tí lọ́wọ́ yín ni bẹ́ẹ̀ tí ló fẹ́ sí ó bá jọ ló kọ́kọ́ wá bí ìlú ó fẹ́. àbò lórí mọ́dà kan mọ̀ lórí bó kéde gbogbo sẹ́mi ọwọ́ àgbọ̀ tiẹ̀ sẹ́mi tí mo ti sẹ̀ yíyàwó ilé ọkọ mi tọ́wọ́ adélówó tọ́tọ́ wá fẹ́ yàwó mi. bàbá ẹ dákun bó ní í ṣe wá lù. ẹ ṣe ẹ kú làákàyè ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ bá ń wáwé pélébé kan àbí láìlọ́ọ̀nù bébà ẹ ń tẹ́ bàrí ìwé ẹ wá bébà ẹ ta díẹ̀ sí ẹ mọ̀ lọ́ fi wà wọ́ra wá bò ó torí yóò ṣiṣẹ́ débi tẹ́ ẹ̀ rán oògùn ní abẹ́nú gbòǹgbò ẹ bá ń wáwé pélébé bí mo ṣe wí ẹ wá mú díẹ̀ tá ń sókè gbèyàn bá fẹ́ fi tábà ẹ mọ̀ fi o ẹ bá ń wá ẹ wá rọra ta ẹ bùlù tẹ bá ń gbọ́ yóò ṣẹ̀sìn yóò ṣẹlẹ́yà yóò á ṣe wérewère ọ̀nà yóò ṣe tí wọ́n fi wá gbà tiẹ̀ kú ní kódà ẹ̀sìn rẹ̀ yóò kọjá ti ṣàkólóbà lọ. wérewère ni yóò sì ṣe tí èkó ń lù ẹ wò yóò dà fún un. ó sì débòde ẹ̀yí àtijọ́ àwọn ọmọ olóyè gẹ́gẹ́ bí ìlú tẹ̀ sí fún mi ní káṣí ìdílé ìwà ọ̀rọ̀ àwọn ìlú ìpínlẹ̀ àti ìpínlẹ̀ yóò wá ṣe wérewère yóò ṣe kó o tó ojú ìwé òní tí ò ní. ó fi mí lọ́kọ̀ ọ́lẹ̀ tó lè mi lọ́kọ̀ mi. bó ṣe jẹ́ nù ẹni tí ìbá wa ṣe pé bó ṣe jẹ́ ni èèyàn wa máa múrú àwọn ẹ̀kọ́ máa fi àṣeré lórí àkànmú òpè ni tó ní ẹ mọ̀ wà kẹ́ ẹ mọ̀ wà kẹ́ ẹ mọ̀ wà tí ń dá ẹlẹ́kùn pé kẹ́ ẹ mọ̀ wà bí. ó mọ̀ mí àkànmú mọ̀ mí ó mọ̀ tí mo lè ṣe ó mọ̀ tí mo tó tí ìbá ṣe kó fẹ́ yẹ̀ ń kó láàyè tiyín ni ó bá wa jẹ́ pé rùyún ló wá kọ́kọ́ ṣáájú tí wá sọ́dọ̀ tí bí n ṣe ṣe fún náà mo ṣe ṣe fún yín. ẹ wò ẹ má mà dá àkànmú lóhùn tiẹ̀ ẹ má mà dá lóhùn èmi oníwèrèwèrè ni èmi ò sì lè gbọ́ ní tí ń sọ ṣé ẹ ti gbọ́ èmi ò lè gbọ́ ní tí ń sọ. ó mọ̀ mí ìkalu gangan lòún gangan fúnra lára sẹ́rí iṣẹ́ tiẹ̀ tó bẹ́ mi lánàá tó ń gan bẹ́ mi lánàá mo lọ́wọ́ mọ́ ọdún mẹ́ta kan tí mo gbé kọ́ mọ́ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ mo jó lóòyè nínú ilé wọ́n yìí sáré ẹ bá pariwo àwọn ìpariwo wọn sì gbọ́ ẹ̀yin láàyè ilé lórí ọkùnrin kọ́ lọ oògùn burúkú ń bẹ lọ́ọ̀ mi tí ara wọn tẹ́ rí tán pé tiẹ̀ nínú ṣọ́ọ̀ṣì bọ́lọ̀ ń ṣe fi rán wọn ni èyí tọ́lọ̀ ń fi rán wa òun rè àjogúnbá lọ́wọ́ bàbá ńlá kú bàbá mi ni òwe iṣẹ́ ẹ̀ka wọn fi rán wa àwọn ó sì jẹ́ tá a fi kú. mo jẹ́ ìlú àìwò onígbàtà bá ṣẹ̀ṣẹ̀ sọ ọdún níyìn bàbá ẹ sáàmì fòlókò tèmi èmi ti mọ̀ pé nípa ológun kàyè kódà mo yè é mọ́kàn sára ẹ ṣé bàbá ẹ ṣé ẹ̀pẹ̀ fún àwọn.
là kọjá tó là kọjá ẹ̀ ká dúpẹ́ fọ́lọ́run ni gbogbo ohun tí ẹ̀dá fọwọ́ rẹ̀ kọ́ lọ́rùn náà ládélé ayé báwo èyí tó wá kù mẹ́rin sí ọmọ yẹn bá ìjọ mójútó tí ó dirú tí ó dìgbà tí ó lè sànjọ́ fún ẹ òun ló kù o àbọ̀rọ̀ mi ò yí ẹ ìyẹn gan-an ni kò yẹ ká gbé nígbésẹ̀ ṣó wáyé ti àwọn ìyàwó àti ti àwọn ọmọ tó ti bá ṣẹlẹ̀ yẹn rìn ìjà gbàgbé kádàrá tí wọ́n ṣe rí nù ìjà gbàfẹ́ lédùà àbọ̀rọ̀ mi ò yí ọ ìjà gbàfẹ́ lédùà. àgbọ́yé ó ṣe ọ̀rẹ́ mi ó túmọ̀ sí wípé bá a ṣe wáyé párí láàrí. mo dúpẹ́ gidi lọ́wọ́ rẹ inú mi dùn látìgbà tí mo ti dénú ilé yìí ó jẹ́ kí n mà láà wípé èmi kọ́ mo níbí kí n tó lọ náà kò kù sígbà tó fi mí lẹ̀ náà àmọ́ nígbà tí mo ti wá padà dé tí gbogbo àwọn èèyàn ti ń sá fún mi pátápátá lọ́tún lósì ìwọ nìkan ṣoṣo ló gbà mí èmi àtọmọ mi ò jẹ́ àmọ́ pé bí kọ́ lọ́dọ̀ mi ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ. má dúpẹ́ lọ́wọ́ mi já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ilé àkọ́ gbogbo àwọn ọkùnrin pátápátá yóò kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a ti níyàlé tá a tọ́jú ìyàlé yẹn tá a fẹ́ gbéyàwó lé wọn lórí báwo ló ṣe fẹ́ rọgbọ àgbẹ̀dọ̀ kọ̀ọ̀kan tọ́jú ìyàlé kínú ìyàlé dùn torí pé kí ni ò káàrin wọn bá a lè gún kó má bàa síjà kó má bàa sí gbólóhùn asọ̀ kó má bàa sí fàákájà láàrin wọn ìwọ ìyàwó náà tá a fẹ́ mú wọlé tí wọn náà ti ṣe gbéraga tó ti ń bínú tó ti níwà ìwà kan àbí kejì sínú pé ìwà tó wù fún ìyàlé àbí tó wù fọ́kọ àbí tó wù fún àwọn ọmọ ọkọ ẹ̀ rí adako lọ ronú pọ̀ dà ó kù díẹ̀ káàtó gbogbo nǹkan ó gbẹ́dọ̀ lọ ní mẹ́lọ kó o yí padà torí pé ó kù nílé ọkàn Ọlọ́run ràn wá lọ́wọ́. ìwọ bàbá àtọmọ ká mójútó ra wa ká lè bá rí ìtàn rẹ̀ bá ní ọjọ́ ọ̀la.